gbogbo ìràwọ̀ pátá ẹ wá gbóhun tó fẹ́ ṣẹlẹ̀ lọ́jọ́ tòní gangan tí ń ṣe ọjọ́ Thursday November 27 ọdún 2025 tá wà nú ẹ̀ yìí. mo kí Ọlọ́run ọba, mo ṣèbà Olódùmarè, ìbà akọ́dá ayé, ìbà ṣẹ̀dá ọ̀run, mo ṣèbà Ọ̀rúnmìlà àtórí ẹni tí ò sunwọ̀n ṣe, ẹlẹ́rìí ìpín tòun tàyàn mọ́. mo júbọ ọkùnrin, mo júbọ obìnrin, mo kí gbogbo ojú tó ń wò mí níbikíbi tí ẹ ti ń gbọ́ mi káàkiri àgbáńlá ayé. ẹ̀yin tẹ̀ ń wò mí pátá, ẹ dákun ẹ dábọ̀ ẹ bá ń share fídíò yìí, ọwọ́ tẹ fi ń bá mi share rẹ̀ ẹ ní fi gbọ́mọ sí, ẹ sì ní fi gba lẹ́tà ìbànújẹ́ láṣẹ Ìdùmarè. ẹ̀yin oníràwọ̀ iná tó kanran yan Aries tàbí láàrin March 21 sí April 20, ọjọ́ tó dára lọ́jọ́ tòní jẹ́. ẹ kàn ní láti rí dájú pé ẹ kàn post ara yín dáadáa, ẹ ṣe nǹkan yín létò ètò lọ́jọ́ tòní. bẹ́ẹ̀ sì ni kẹ́ rí dájú pé ẹ jìnnà sí gbogbo nǹkan tó dàbí ìṣù láàrin ẹ̀yin àti olólùfẹ́ yín pátápátá, tàbí láàrin ẹ̀yin àtàwọn tí ẹ dìjọ́ ń bára ṣe lọ́jọ́ tòní. ẹ rí dájú pé ẹ jìnnà sí gbogbo nǹkan tí ń jẹ́ argument pátápátá, kódà kẹ́ mọ̀ nǹkan tó ṣe é pẹ́ ń sọ gangan. ẹ má bẹ ẹnikẹ́ni argue rárá lọ́jọ́ tòní. focus yín lọ́jọ́ tòní kó wà lórí bí ẹ fẹ́ make ẹ̀, kó wà lórí bí nǹkan yẹn fẹ́ lọ dáadáa. bẹ́ẹ̀ sì ni lọ́jọ́ tòní kẹ́ rí dájú pé ẹ wà calculated dáadáa tí ẹ bá handle owó lọ́jọ́ tòní. ẹ má ṣe náwó báṣubàṣu, ẹ má ṣòwò kúmọkùmọ lọ́jọ́ tòní o. ẹ rí dájú pé ẹ fẹ̀lẹ̀ ṣe kẹ́ ṣọ́wó náà, kẹ́ má nànú àpàlẹ́ ní rárá. ẹ má sọ̀rọ̀ òdì àbí ọ̀rọ̀ àìtọ́sí èèyàn. ẹ ṣe dáadáa sáwọn ènìyàn léni kí ẹ gbà láfíà láàyè níbikíbi tẹ bá wà pẹ̀lú. dark blue jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. aago 2 kọjá 30 ìṣẹ́jú ní ọ̀sán sí aago 3 kọjá 30 ìṣẹ́jú ní ọ̀sán jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. ẹ̀yin oníràwọ̀ erùpẹ̀ alámọ̀ Taurus tàbí láàrin April 21 sí May 20, ó ṣeéṣe kí iṣẹ́ rí bákan lọ́jọ́ tòní o. ó ṣeéṣe kí ẹ bára yín ní ipò tó ṣe é pé ẹ máa nílò láti lọ ọpọlọ pípé láti fi yanjú kankan láàyè iṣẹ́. ẹ rí dájú pé ẹ kíyèsára, ẹ rí dájú pé ẹ jẹ́ kí kankan sú yín rárá lọ́jọ́ tòní o. ó ṣeéṣe kí gbogbo nǹkan tó dàbí iṣu iṣẹ́ yìí kó padà rọlẹ̀ títí ìrọ̀lẹ́ ìní. ẹ free ara yín, ẹ ní ìrètí pé gbogbo nǹkan máa dá, kí ẹ sì wà positive. light purple jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. aago 4 kọjá 30 ìṣẹ́jú ní ìrọ̀lẹ́ sí aago 5 kọjá 30 ìṣẹ́jú ní ìrọ̀lẹ́ jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. ẹ̀yin oníràwọ̀ afẹ́fẹ́ aláwàdà Gemini tàbí láàrin May 21 sí June 21, ẹ gbájúmọ́ lè rárá yín lọ́jọ́ tòní o. ẹ jẹ dáadáa, kẹ́ mọ ohun tó dára, ẹ má ṣe jẹ nǹkan tó ṣe é pé àtijẹta ni kò tí ì bàjẹ́, ó kù díẹ̀ kò bàjẹ́. ẹ má ṣe jẹ́rù nǹkan bẹ́ẹ̀. ẹ rí dájú pé ẹ kíyèsára, ó ṣeé ṣe kí àwọn nǹkan tó dàbí èròǹgbà tí ó tọ́ tàbí negative feeling kan kó dédé jẹyọ lọ́jọ́ tòní o. ṣùgbọ́n ní láti rí dájú pé wà positive láti jẹ́ kọ́jọ́ tòní dára. ọ̀pọ̀ yín ó ṣeé ṣe kí ẹ rí misunderstanding kékeré láàrin ẹ̀yin àti olólùfẹ́ yín, ṣùgbọ́n gbogbo ẹ máa tó rọlẹ́ o. ẹ ní ìrẹ̀lẹ̀ lénìí, ẹ pa àwọn àṣírí kọ̀ọ̀kan yín, àwọn plan yẹn pamọ́. bẹ́ẹ̀ sì ni kí ẹ rí dájú pé wà positive. brown jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. aago 10 kọjá 30 ìṣẹ́jú láàárọ̀ sí aago 11 kọjá 30 ìṣẹ́jú láàárọ̀ jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. ẹ̀yin oníràwọ̀ omi agbára Cancer tàbí láàrin June 22 sí July 22, ọjọ́ tòní á ṣe yín bí ìgbà pé kí ẹ balance ọ̀rọ̀ iṣẹ́ àtọ̀rọ̀ gbésí ayé yín o. èní kò dára kẹ́ finú tán rárá, ẹ má gbára lẹ́nikẹ́ni rárá o. inú yín báyìí ni kẹ́ finú tán, ara yín ni kẹ́ gbára lé. ọjọ́ tòní kẹ́ rí dájú pé ẹ kíyèsára, ẹ wòye sí àwọn ọmọ yín dáadáa lọ́jọ́ tòní, ẹ wòye sí ìlera ara wọn dáadáa lọ́jọ́ tòní o. àní sáré, àní rí wàhálà, àní mọ̀dàmú. ọjọ́ tòní kẹ́ má fọkàn sí gbogbo kan kí kan tí ẹ bá ń retí, kẹ́ ṣe nǹkan yín létò ètò, kẹ́ ṣe dáadáa sáwọn èèyàn lénìí. orange jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. aago 12 kù ìṣẹ́jú 15 láàárọ̀ sí aago 12 kọjá 30 ìṣẹ́jú láàárọ̀ jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. ẹ̀yin oníràwọ̀ iná tó gbóná riri Leo tàbí láàrin July 23 sí August 22, ọ̀rọ̀ ilé tàbí ọ̀rọ̀ iṣẹ́ yín lè wà lọ́kàn yín gidi gan lọ́jọ́ tòní o. ó ṣeé ṣe kí olólùfẹ́ yín má fi bẹ́ẹ̀ sí ní múdù tó fi bẹ́ẹ̀ dára rẹpẹtẹ. ọjọ́ tòní jọ́jọ́ tó ṣe é pẹ́ ní láti fi ìgboyà ṣòwò kóhun kẹsì mọ́kàn ara yín balẹ̀. èní kò dára kẹ́ péjú níbi ìpéjọpọ̀ kí péjọpọ̀ tí ẹ bá lọ tàbí tẹ bá wà ọ pàápàá tẹ bá wà comfortable níbẹ̀. léni kò dára kẹ́ bẹ́yàn jà tàbí fanfanfà rárá lọ́jọ́ tòní o. ẹ mọ́kàn balẹ̀ kí ẹ gbà láfíà láàyè níbikíbi tí ẹ bá wà pẹ̀lú. lavender jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. aago 3 kọjá 30 ìṣẹ́jú ní ọ̀sán sí aago 4 kọjá 30 ìṣẹ́jú ní ìrọ̀lẹ́ jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. ẹ̀yin oníràwọ̀ erùpẹ̀ funfun Virgo tàbí láàrin August 23 sí September 23, ọjọ́ tòní ẹ rí dájú pé kàn jíjú bó ṣe ẹ lọ lórí ohunkóhun tí ẹ bá ń ṣe, kẹ́ má bá kábàámọ̀ rẹ̀. ọjọ́ tòní ẹ ní láti rí dájú pé fètò sí nǹkan kí nǹkan tẹ bá ń ṣe kí nǹkan yín lè lọ bó ṣe ẹ kó lọ. léni kò dára kẹ́ dá sọ̀rọ̀ tí wọ́n pè é sí àbẹ́yìí tí ó kàn yín rárá. ẹ ṣe dáadáa sáwọn ènìyàn lénìí, àwọn pílánì kí ẹ pamọ́ láṣìírí kí ó lè rí bí ẹ ti ṣe ń fẹ́. Grey jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. aago 5 kọjá 30 ìṣẹ́jú ní ìrọ̀lẹ́ sí aago 6 kọjá 30 ìṣẹ́jú ní ìrọ̀lẹ́ jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. ẹ̀yin oníràwọ̀ afẹ́fẹ́ márìmí fín Libra tàbí láàrin September 24 sí October 23,
ọ̀rọ̀ owó lè jẹ́ nǹkan tó ṣe pé ẹ máa ṣe ìròyìn nípa rẹ̀ lọ́jọ́ tòní. ọjọ́ tòní jọjọ́ tó ṣe pé kò dára kẹ́ yára pinnu àbí yára gbégbèsè yìí tó jọmọ́ towó. ẹ má ṣe ní ẹ fẹ́ gba lóònù rárá lọ́jọ́ tòní, kò dára tó ṣe é ṣe kí lóònù náà nira díẹ̀ láti dá padà ó. lẹ́ni kẹrin dájú pé ìwọ̀nba nǹkan tẹ ní ó tẹ́yìn lọ́rùn kẹ́sì wá àkókò láti ṣe prayer lẹ́ni dára. ẹ gbájúmọ́ṣẹ́ kẹ́ lè ráǹfààní àti oore gbámú. ẹ free mind yín, àwọn pláàni tí yín náà kẹ́ pamọ́ láṣìírí, kẹ́ bẹ̀rẹ̀ sí pláànù, kẹ́ sì má sọ fẹ́nikẹ́ni kí gbogbo pláàni yín lè wá sí ìmúṣẹ. Brown jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. aago 9 kọjá 30 ìṣẹ́jú láàárọ̀ sí aago 10 kọjá 30 ìṣẹ́jú láàárọ̀ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. ẹ̀yin oníràwọ̀ omi tútù Scorpio tàbí láàrin October 24 sí November 22. ó ṣeé ṣe káwọn nǹkan tí ò tẹ́yìn lọ́rùn kó ṣẹlẹ̀ láyìíká lẹ́yìn lọ́jọ́ tòní o. lẹ́yìn ó ṣeé ṣe kí misunderstanding èyí tẹ́ òru kan tẹ́lẹ̀ kó wáyé láàrin ẹ̀yin àti olólùfẹ́ yín. ẹ ní láti rí dájú pé ẹ fọpọlọ pípé ẹ fi mójútó ohunkóhun lọ́jọ́ tòní. ẹ mú sùúrù lò dáadáa. ẹ jìnnà sí pé ẹ̀yin yára pinnu àbẹ́ ẹ̀yin yára decide lórí ohunkóhun lọ́jọ́ tòní. lẹ́ni kò dára kẹ́ sọ̀rọ̀ òdì àbí ọ̀rọ̀ àìtọ́ sí èèyàn. ẹ gbà láfíà láàyè. ẹ bá wọn yàn ṣe pẹ̀lú ìfẹ́. ẹ má ṣe jẹ́ kí ìmọ̀lára yín lágbára jù yín lọ. solution ni kẹ́ wá lórí ohunkóhun lọ́jọ́ tòní. light yellow jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. aago 2 kọjá 30 ìṣẹ́jú ní ọ̀sán sí aago 3 kọjá 30 ìṣẹ́jú ní ọ̀sán jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. ẹ̀yin oníràwọ̀ iná àtùpà Sagittarius tàbí láàrin November 23 sí December 22. àwọn nǹkan rere, àwọn nǹkan mèremère máa gbalẹ̀ lọ́kàn yín rẹpẹtẹ lọ́jọ́ tòní o. àwọn nǹkan tó ti ń wọ̀nyí láti ṣe látọjọ́ pípẹ́ ọjọ́ tòní ó ṣeé ṣe kí ẹ bẹ̀rẹ̀ sí ní ronú nípa bí ẹ ti fẹ́ ṣe ọ̀nà tẹ́ fẹ́ gbé gbà tí nǹkan máa lọ bó ṣe yẹ kó lọ. ó sì ṣeé ṣe kọ́pọ̀ míì nínú yín kó ṣe pọ́ fẹ́ fìlì orí fífọ́ bákan lọ́jọ́ tòní. ọjọ́ tòní ẹ rí dájú pé ẹ pa àwọn pláàni yín mọ́. àwọn pláàni tẹ́ni yẹn pamọ́ pátápátá. tẹ́ bá sọ pláàni yín jáde fún yàn ó ṣeé ṣe kó fẹ́ ṣàkóbá fún àwọn pláàni náà kó má padà wá sí ìmúṣẹ o. lẹ́ni kẹ́ rí dájú pé ẹ ní ìrètí pé gbogbo nǹkan máa dá. ẹ túbọ̀ tẹ́ pámọ́ṣẹ́ kí ẹ sì wà determine dára. Brown jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. aago 7 láàárọ̀ sí aago 8 kù 20 ìṣẹ́jú láàárọ̀ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. ẹ̀yin oníràwọ̀ ìrùpẹ̀lẹ̀ eruku Capricorn tàbí láàrin December 23 sí January 19. ó ṣeé ṣe kí ẹ wà disappointed bákan tó bá dàbí gbà pé àwọn nǹkan tẹ́ ń retí àbí nǹkan tẹ́ ń ro kàn pé yẹ kó ti ṣeé ṣe tó bá dàbí gbà pé kò tíì bọ́ sí ọjọ́ tòní. ó ṣeé ṣe kẹ́sì fọkàn sí nǹkan rẹpẹtẹ kó dàbí gbà pé lójijì báyẹn lọ́ta yín máa wà disappointed. lọ́jọ́ tòní ẹ ní láti rí dájú pé ẹ expect rẹpẹtẹ látọ̀dọ̀ àwọn ènìyàn. ẹ ní ìgbàgbọ́ nínú ẹlẹ́dàá yín, ẹ ní ìgbàgbọ́ nínú Ọlọ́run ọba tó dá yín. kẹ́ mọ̀ dájú pé nǹkan máa tó yí padà láìpẹ́ ọjọ́. lọ́jọ́ tòní ẹ má finú tọ̀yàn rárá, ẹ má gbára léèyàn rárá. ẹ tẹpá mọ́ṣẹ́ kẹ́ sì wá àkókò láti ṣe prayer dára. Lime green jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. aago 12 kọjá 30 ìṣẹ́jú ní ọ̀sán sí aago 1 kọjá 30 ìṣẹ́jú lọ́sàn jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. ẹ̀yin oníràwọ̀ afẹ́fẹ́ oníbìnú Aquarius tàbí láàrin January 20 sí February 19. ọjọ́ tòní jọjọ́ tó ṣe é pẹ́ ní láti rí dájú pé ẹ fi yanjú gbogbo nǹkan tó dàbí iṣu pátápátá tó ń wáyé láàyè iṣẹ́ kẹ́ wá solution lé lórí látàrí bó ṣeé ṣe kí ẹ rí solution lé lórí lọ́jọ́ tòní. ó ṣeé ṣe kí iṣu tó ṣe é pé ó ti ń wáyé látọjọ́ pípẹ́ láàrin èèyàn àti mọ̀lẹ́bí ó tún fẹ́ jẹyọ lọ́jọ́ tòní. iṣu èyíkéyìí tó bá jẹyọ láàrin èèyàn àti mọ̀lẹ́bí ni, láàrin èèyàn àti olólùfẹ́ ni, láàrin èèyàn àtàwọn alábàáṣe yín ni, ẹ wá solution sí gbogbo ẹ̀ pátápátá lọ́jọ́ tòní. Pink jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí o. aago 1 kù ìṣẹ́jú 15 ní ọ̀sán sí aago 2 kù ìṣẹ́jú 15 ní ọ̀sán jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. ẹ̀yin oníràwọ̀ omi tí kì í ru Pisces tàbí láàrin February 20 sí March 20. ọjọ́ tòní jọjọ́ tó ṣe é pẹ́ ní láti rí dájú pé ẹ fèsì fi ẹ̀yin o. ẹ rí dájú pé ẹ wá ìpè padà lọ́wọ́ yàn lórí gbogbo kọ́kíkan tó bá ti ń dà yín láàmú nínú ọkàn. lọ́jọ́ tòní àwọn iṣu tó ti pẹ́pẹ́pẹ́ ó lè jẹyọ nínú ọkàn yín púpọ̀ lọ́jọ́ tòní o. tó ṣe é pé ẹ gbọ́dọ̀ fàyè gba kí ìrònú rẹpẹtẹ kó ṣàkóbá fún múdù yín lọ́jọ́ tòní o. ẹ wà active, ẹ prepare ara yín fún ayé tuntun èyí tó fẹ́ẹ̀ dé yìí. ẹ rí dájú pé ẹ tàṣejù bóńkóhun bẹ́ẹ̀ sì ni kẹ́ rí dájú pé ẹ wà positive. bákan náà sì rí ẹ má ṣe jẹ́ kí nǹkan dàbí ìgbàgbọ́ sùn yín àbò rẹ̀ yín rárá. ẹ rí dájú pé ẹ ní ìrètí pé nǹkan ò ní pẹ́ yí padà láìpẹ́ o. light yellow jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. aago 1 kọjá 30 ìṣẹ́jú ní ọ̀sán sí aago 2 kọjá 30 ìṣẹ́jú ní ọ̀sán jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. bí ó ṣe jẹ́ nìyẹn fún gbogbo irúfẹ́ ìràwọ̀ 12 tó wà pátá. ẹ̀yin tẹ́ ń wò mí pátá ẹ má gbàgbé pé Ọlọ́run bo Olódùmarè nìkan lọ́ba tó ní ìmọ̀ jùlọ. ẹ̀yin tẹ́ fẹ́ ṣèwádìí onírúurú láǹfààní àti kàn sí wa ní WhatsApp 09033897161. ire gbogbo ajẹ́ tiwa lónìí, lọ́sẹ̀ yìí, lóṣù yìí àti ní gbogbo ọjọ́ ayé wa láṣẹ Ìdùmarè. Ire o.